dáadáa bó bá ń kó jẹ dáadáa tó láyé bó bá ti jẹ́ kó àwọn ọmọ rẹ̀ náà ó máa jẹ lọ. bẹ́ẹ̀ náà wá níbí bẹ́ẹ̀ náà ní ibi kéèyàn ó ṣe aburú kéèyàn ṣaburú bí èèyàn bá ṣe lè wo dọ́gbẹ̀ tó aburú yẹn ó dúgọ dé yóò dúró dé lọ́nà. bó bá rí jẹ bẹ́ẹ̀ bí ó bá sì rí jẹ tán bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí jẹ. ọmọ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹ̀mí. ìwáyà yìí àyè yẹn fún púpọ̀ ó fún. àmọ́ mo wá fi ire san ire fún àfa Salihu. bàbá wa gba Fadilatu Sheikh Adam Sunusi An-Namaji. bàbá wa fi ire san ire fún àfa wa Salihu. nítorí bá tí àìtí tó báyìí láfa sọ́ọ́lì láti jọ ṣe ni gbogbo wa sì ní máa ní àfa máa tẹ̀lé mi lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àti mímọ̀ tí àfa ní àtiwà. tiwa atóhùn. atóhùn. bẹ́ẹ̀ni. àjọ máa ń rútu gbogbo ẹ̀. Allah. àbá tí wọ́n á pè mí láti jọ́ta bá ti bímọ ẹ̀ gbé fóònù tẹ̀ wọ́n sí lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni nígbà tí o sí lọ́wọ́ yín. ní àná mo sì wá ń lọ níbi tí ń sọ̀rọ̀ yìí. Allah. mo kàn wo fóònù yẹn àfa Salihu rèé. mo bá rí kíní ọmọ mo ní àfa yìí sì ti ń pè tí pẹ́gbà tí mo kọ́ọ̀lù àfa mo ti bá mi sọ̀rọ̀ nílẹ̀ tó pọ̀. rẹpẹtẹ. mo wá pe àfa pé ṣé o Salihu rè alẹ́ bàbá wọn ti pè yín ọ̀rọ̀ ọlọ́run lè yóò ké sọ láti mi. Allah. àwọn Salihu yìí ò wá lé nídìí ní gbogbo bí ààyè bá ti lè wò ó há tó èèwọ̀ ààyè lẹ̀ fún àfa wa Salihu. Allah. àfa máa bẹ́ nílé mi gbà mí ìdágún mẹ́wàá nígbà tí ń gbé bá dé yìí. bẹ́ẹ̀ni. dájọ́ máa wo wá síta lọ lè ṣe ń bò mí. èmi náà wá fi ire san ire ni. mo kí ìjòkó yìí ó kún fún gbogbo àti mo mọ̀ tá a jọ ṣe dáadáa. púpọ̀. Sheikh Abdulsalam àkọsílẹ̀ ọlọ́mọdé ilé àrí dáadáa púpọ̀. ààrẹ ìdí èyàn ò sí lọ́wọ́ yẹn gbà mí a sì tún máa wà lọ́wọ́ yẹn gbà mí. ẹ máa dàrú. àwọn ọlọ́run gẹ́gẹ́ ní gbogbo ẹ wà. ibi tí ọlọ́run padà wá gbé yín dé yóò mọ̀ tó lọ́pọ̀ṣẹ́. Alhamdulillah. ọdún mẹ́ta akẹ́kọ̀ọ́lájọ́ pàdé ní Mákà máa tó dé tẹ̀gbẹ́ wa lọ́dún yìí lórí mi tó lọ tẹ̀gbẹ́ yìí o. ó dà ọlọ́run ní dà yín láàmú. àmín. mo kí bàbá wa Al-Labaika bàbá wa Sheikh Abdul Fattah. bẹ́ẹ̀ bá gbé mùsùlùmí tó bá lọ́wọ́ ọmọ tó ń pè ní Labaika. bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ bí i. bí àfa wa bá ń sọ̀rọ̀ àpò tí ó sì lówó àyà rẹ̀ ó sì máa já. kíkó láti ṣe ìsáwà àwọn sábà ń lò tì yé. àmín. mo kí bàbá wa aláwìyé ọlọ́run jàre yé. àmín. àti bàbá tí wọ́n tẹ̀lé wọn bẹ́ẹ̀. mo kí gbogbo àwọn àgbàlagbà tí mo mọ̀ náà. mo kí Sheikh mo mọ̀ wọ́n dáadáa ọlọ́run sábà ń lò tì wọ́n. àmín. mo kí bàbá wa tí wọ́n wé láwà ní àná Muhammad dáadáa ọlọ́run sábà wa dúró tì wọ́n. àmín. mo wá kí ọ̀rẹ́ mi Allahu akbar kabira. Allahu akbar. nígbà tí à ń gbé fàdé yìí ọ̀dọ́ tí mo rí tó kọ́kọ́ lọ Mẹ́kà tí mo fi tiẹ̀ tọrọ àfàmù fún mi. Allah. La ilaha illallah. ṣé o dáhùn mo bá ní ẹni tí ó ti gbé láàfà. ọ̀rìn ọlọ́run. láfà tó yẹlú ọmọ ẹlẹ́yà ó sì ní kéta. Allah. mo wá wò pé àfàrà ń lù yìí gbọ́dọ̀ ti rí Mẹ́kà. La ilaha illallah. ìwà máa fi ọlá àfa àbẹ̀lọ pé kéèyàn ó lọ Mẹ́kà láti kéke tí mà gbé àpàdà lọ sí oṣù wa. Allah. Alhamdulillah. kò tí ì sùn yìí. àfọwọ́ Sheikh Miftah nínú sẹ́yìn náà ní àfọwọ́ Salih. Alhamdulillah. ní tí a sì ní ṣubú. Amina. ọlá nàbí wa Muhammad. Àmín. mo kí àfọwọ́ bàbá wa imam tí wọ́n ń kí wọn dáadáa tí wọ́n ń pọ́n wọn lé. bàbá wa ní kúràkàrà ọlọ́run ní bá dáadáa yín jẹ́ o. Àmín. ọlọ́run dúró tì í. Àmín.
Amirul Jaysh Tijarul Irshad Ọláwùmí Yusuf Al-Imam Yusuf Kamaliya inú irinṣẹ́ àfọwà Miftahu náà ni àdéhùnlẹ̀ ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ àfọwà Yusuf. amina àfọwà Yusuf yìí mo ti sọ́jú onílẹ̀ tí mo bá pàdé ẹni tí máa ń wo pé kò ní wọ́n ti máa ń fa ìlú ti bàbá yìí. torí àfọwà Yusuf yìí dọ̀tí bó wọn jàlábíà yóò ń wù yẹn lára ẹ̀ ó débìlà yóò ń wù yẹn ẹ wá ń da sí fún àfàlẹ́. ọlọ́wọ́ náà ọba ọláwù mi kò ní lópin. àmín. mo kí àbá wa ráhìd mo kí ìyá tó bí àbá wa Sálíhù ọlọ́wọ́ jẹ́ kí ẹ rí dundun yìí pẹ́. àmín. mo kí ọkọ ìlú bàbá dáadáa ẹ kó ń balẹ̀ lágbára ọlọ́run ẹ di kábíyèsí. àmín. àwọn tó fẹ́ràn kábíyèsí àwọn fẹ́ràn balẹ̀ òsì yá ẹgẹ sàmí. àmín. gbogbo bàbá tó tẹ̀lé wọn gbogbo ilẹ̀ náwó dáadáa bàbá tí wọ́n ṣe tàfíìs wọn náwó àfa tó ní wọn ọlọ́mọṣà máa dé tì. àmín. ó kí ìyá Mustapha ìyá Mustapha náà ti jọ wà ti pẹ́ ẹ jòkó ìyá Mustapha ní àbá sọ́ọ́lì bàbá nàmẹ́jì iṣẹ́ wọn ní wọ́n bí ká àwọn dájọ́ káwọn ti ń ṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbé gbà ẹ bá wọn tó bàbá nàmẹ́jì. ìyá Mustapha kò ti wá dọ́kọ yín lóhùn o tó dábàwọn àbí ò dábàwọn àwọn ọmọ náà lè kú mọ́ wa lọ́wọ́. àmín. ọ̀ní ọ̀rọ̀ ọlọ́run díẹ̀. ọ̀rọ̀ ọlọ́run díẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البحر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من خلقنا تفضيلا ولقد كرمنا بني آدم. àwọn tí ó pọ̀ láyé ó ti wá dá gbogbo tó pọ̀ akéré nínú àwọn tọ́lọ̀ǹda tó wúwo inú tọ́lọ̀ǹda tó tóbi ni màláìkà wà inú tọ́lọ̀ǹda tó tóbi òun làwọn àlìjẹnú bẹ́ẹ̀ bá ń lọ àwọn ìlú yóò máa rí àwọn òkè ńláńlá bẹ́ẹ̀ bá tún kó mbẹ́ tó bá gbójú tó wọ sẹ́mà àlè rópin ẹ̀ gbogbo bọ́lọ̀ tí wọ́n á dá gbogbo ẹ̀ tó tóbi tó wúwo àwa lọ́lọ́run dá gbogbo ẹ̀. ولقد كرمنا بني آدم. báwo màláìka ọlọ́run ti pọ̀ tó yẹ àwa lọ́lọ́run máa ń lò wọ́n fún. كرمنا بني آدم. àwọn àlìjẹ̀nú bá ti lágbára tó bá rí wa wọn máa sá ni wọ́n tún wá wá wọn láti lò wọ́n wèrè ní ọ̀. ولقد كرمنا بني àwọn آدم. bí sábà ti fẹ̀ tó àlùbáríkà bọ́lọ̀ tí ní ó dáa tó fẹ̀ tó yẹn ní àwa náà là ń jẹ. ولقد كرمنا بني آدم. ọlọ́run lòun ṣe oore tó pọ̀ fẹ́yìn ọmọ ànábì ádámù ọlọ́run dá wa lọ́lá tó pọ̀ púpọ̀. وحملناهم. àmàlẹ́kà ṣe da tó wọn àbádùn. كرمنا بني آدم. ni wọ́n ní wọ́n yìí jẹun wọ́n yìí mú wọ́n yìí ṣàṣepọ̀. àwa nílò akáyì à ń jẹ à ń mu à ń gbádùn adám tó dá àmàdá tí ò dá. ولقد كرمنا بني آدم. oore tó lọ ṣe wúwa yìí pọ̀ irú oore náà lọ́lọ́ tó wá ṣe wá bá wa sọ́ọ́lì wì. alhamdulillah ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ mẹ́rin pé à ń bímọ. bó o ní àwọn ọmọ tá a bí ó sì ṣoríire. àwọn ọmọ tá ń bí báwo ni wọ́n ṣe jẹ́yàn láyé tí wọ́n ṣoríire. òbí mi ò tí ì kú tọmọ rẹ̀ àjọ ń ṣépè fúnra wọn. wọ́n jọ ń ṣépè léra wọn. gbogbo àwa bímọ àtẹ̀mí àti wọn náà àwọn ìyá tí wọ́n bí wa gẹ́sì ń sunkún pàtí yéèyàn inú ẹ̀ náà làwọn náà ń bímọ sí. inú ẹ̀ náà làwọn náà ń bímọ sí. èèyàn mélòó ló tọ́jú yẹ. èèyàn mélòó ló rí dáadáa ṣe fún yẹ. Allah. èèyàn mélòó nú ọmọ nìyá rẹ̀ rẹ́rìn lọ́dọ̀ rẹ̀. lọ́dọ̀ rẹ̀. inú àìtí jèrè tóbi rẹ̀ ò tí jèrè rẹ̀ náà lọ́ọ́ bímọ sí. Allah. sẹ́nu wàhálà yẹn náà lọ́wọ́ ẹ̀kọ́ tí wọ́n náà ń bí bá wọn náà. sẹ́nu wàhálà yẹn náà ni wọ́n náà kó ọmọ tó fẹ́ bí sí. fà. kéyìí bàtà sùlù sáà.
sàádàtú lil Àbá wa awladi. Ibi tí màmá yìí ti yín dé àti bàbá ìjẹ́ ti rẹ́sẹ̀ náà sọ fún wọn. Ọmọ lẹ́yìn náà ń bí tẹ́fẹ́jọ́ sẹ̀sẹ̀ wọ́n yìí. Allah. Bẹ́ẹ̀ làwọn ọmọ tá ń bí àtẹ̀mí àti wọn àfà ó jọ mí lójú gbogbo wọn tó kéwú tó mọ òrí kéwúké tó ti ọmọ rẹ síta kó lọ gé yẹn ojú padà tí ọ yóò sì ti ọmọ rẹ náà. kayfa tahsulu sàádàtú lil awladi. Àwọn sọ́ọ́lì tí mo wá báyìí wàláyé àfààní. Wàláyé àfààní. Wàláyé àfààní. Bàbá sọ́ọ́lì kì í rìnrìn kù. Kò sì sí bínú ni ó ti bàjẹ́ tó bẹ́ẹ̀ bá pín ní nǹkan yóò gbà fọ́nà lẹ́sẹ̀kẹsẹ̀. Allah. Ee wá rí láti jọ títí ṣe bùkátà kẹtọ́rọ̀ wò bá ṣe rí ó lò nílẹ̀ gbà kẹmọ̀ wí ọlọ́run ti sọ ní ilé o. Àwọn ọmọ ti wá yìí wà náà àfàṣọ ní òsínú àfà sámà ní ìsìn tí ń sin náà dẹrẹdẹ. O ti bá ti bẹ́. Kì í wo agbo alágbó sáré. Ọlọ́run kẹ̀kẹ́ dára mú wọn kó lọ́mọ tó kó àtìyàwó tí ó pọ̀ ní. Allah. kayfa tahsulu sàádàtú lil awladi. Gbogbo owó tó ń bímọ ìyàwó méjì mẹ́ta tọ́ ní gbogbo ẹ̀ tọ́rí gbogbo bọ́ọ̀ tí ń ṣe ìgbàgbà ọlọ́mọdé ọmọ padà ṣépè fún ọ̀pẹ. kayfa tahsulu sàádàtú lil awladi. Bọ́ọ̀ làwọn ọmọ tá a bí tá a máa ń fẹsẹ̀ lélẹ̀ tá a lè ká wa mórí ìdààmú orí bá àti ìrìnjẹ àti ìlú. Ká má bá wa lórí bá a sì sọ́ọ̀bù. Ẹwà àwọn òbí wa tá bí wa ẹwà àwọn bàbá ẹwà wàhálà tó ṣe lé wa lórí. Àwọn ti ń lọ London à ń lọ gbogbo ẹ̀. Ẹ̀sẹ̀ mélòó la rí sí fáwọn ìyá wa? Iye lomi tẹ̀ sí tukù. Èyí fà. tahsulu sàádàtú lil awladi. Ọ̀nà wo la fẹ́ sẹ́nu ẹ̀ fáwọn ọmọ tá a bí ìjọ fi dè yẹn? Bọ́ọ̀ ni wọ́n ti là. Bọ́ọ̀ náà ṣe ní báwa nu wàhálà táwọn náà ń bẹ́ nú ẹ̀ yìí. Ibi táwọn sọ ní Abdul Kabir mo bí ọ. Ibi táwọn sọ ní nígbà tó gbìyànjú dé àtijọ́ títí ń kọ́ ọmọ kí ó mọ̀. Ìsì ń bẹ lábẹ́ alíbùbá àtàṣà náà. kayfa tahsulu sàádàtú lil awladi. Ìsì ń kọ́ àwọn ọmọ ní alíbùbá àtàṣà. la ilaha illallah. Lápasọ̀ yìí tẹ̀rí. Ìsì ń ṣe wàhálà dì sí náà ní ọjọ́ oníkọ́lé yẹn o, lè má bí dé yẹn o. ọjọ́ orí kọ́lé yẹn fi ń déyàn. Kẹ́yìn fà. tahsulu sàádàtú lil awladi. Sọ́ni jẹ́rí yẹn tẹ́ bá ní ọlọ́mọ yìí lọ́mọ gidi. Yóò tọ́ ọdún mẹ́wàá sísè tó lóun ti mú ọmọ òun kan lọ lè kí Al-Qur'ani kó lọ lè ha ọmọ rẹ̀ lóbìnrin. Ó gbé fọ́lọ́ pé kó lọ lè ha Al-Qur'ani. Ìwọ́n bẹ lọ́jọ́ kan lóyún bẹ lọ́dọ̀ mi lọ́jọ́ kan wọ́n ní ó máa fẹ́ sanwó lé ìwé ọmọ yìí. Ìwọ́n wò pé àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀tún ṣe díẹ̀ bí àṣírí ìtọ́ ṣe ẹ̀rí ẹ̀ ga lórí dáadáa. Irun amakirun kan nínú àwẹ̀ ìbẹ́ náà àwọn àmọ̀tá máa kí ẹ bá kí táwọn ìmú wọn ní ìkẹ́kẹ́. Ṣé ẹ ṣe pé máa mú wọn ènìyàn máa ní wọn máa bú ọ̀tá bá kó yà yín náà. Kẹ́yìnfà. tahsulu sàádàtú lil awladi. Gbogbo tí ń bá gbogbo àádá bí máa wú sórí ìyá yẹn náà lọ fẹ́ bí máa lé lórí. Ṣé yàrá kan tó ń bẹ náà lọ́wọ́ ẹ̀kọ́ màlẹ́ ó dàgbà lé ọ? bẹ́ẹ̀ ló fẹ́ gbọ́mọ sí. Kò sí ẹni tí Ọlọ́run ò kórìí rẹ̀ fún wọ́n náà mọ́ bọ́ ti rí ọ̀wọ́ rẹ̀ ò kọ́ owó tó lè sọ tó lè di èèyàn lára rẹ̀. Ọtí kéwọ́ ọtí mọ́náwó lè dánwó fún ọ tètè wọ́n náà mí ni. Allah. Kẹ́yìnfà. tahsulu sàádàtú lil awladi. Ọmọ ti dé yàrá yídù mo kí ọ bọ̀bọ̀. qala al-imamu al-Ansafi radiyallahu anhu. Ìdáná àwọn afọlọ́lá bọ̀bọ̀. qad tusaidu al-walada khidmatun abi aw ummi lillah. Àbáwọ̀ ẹlẹ́hà bọ́mọ bá fẹ́ dé yẹn. Tá a bá bí tí ó máa pàdé àánú Ọlọ́run nígbà tí bá ti ń rà tí bá ti ń rìn. Ní gbogbo ìgbà. Àkọ́kọ́ etí ọmọ lè fi di èèyàn ní kí ìyá tó bí àbí bàbá tó bí ká fi ara wọn sí ọlọ́. aw ummi lillah. Inú kí bàbá rẹ̀ jẹ́ ẹrú sí ọlọ́. Ẹ bá wo gbogbo àwọn ọmọ tí bàbá wọn ṣe náà gbogbo wọn lẹ́dẹ̀ yẹn. Kódà wọn àmọ́ tó bí bàbá wọn. Aládùbáríkà bàbá wọn rẹ̀ gbogbo wọn.
bẹ́ẹ̀ bá ń dápọ̀ àfáàní ńláńlá kan ní sẹ́yìn mọ́ nípa àwọn ọmọ wọn ṣe ń gbádùn wọ́n ṣe ń dènyàn iṣẹ́ wọn kọ́ iṣẹ́ àwọn bàbá wọn ni ìsílọ́wọ́ àwọn bàbá wọn ló sọ wọ́n dènyàn. kí ni màá tún ní àbí ìyá omi lílá. gbogbo wọn tó bá fẹ́ bímọ àbí wọn tó ń bí lọ́wọ́ bí tèmi náà tètè yá lọ ní ètò ojú ọ̀nà ọlọ́ka ọmọ rẹ̀ lè dènyàn. tètè lọ lè múlẹ̀ kó kánú rẹ̀ bọ́ lọ kọ́mọ ká kọ́mọ bíẹ́ ọlọ́ kọ́mọ sílọ́. lórúkọ tí ń jẹ́ gbogbo títà ríra wa nísinsìnyí àwọn ọmọ wa dènyàn ẹ ọmọ ọdún méjìlá ti ń lóyún lábẹ́ wa nísinsìnyí. àwọn bọ́dà tí wọ́n rí sẹ́sẹ́ wọ́n fi 200 ta ọmọ kéèké wọn ayọ̀ sàkásì wọn báyìí gbogbo náà ń bẹ lẹ́nu ọmọ kẹrì kéfà. Tasulu sadatu lil aula. wọ́n ti ń bímọ náà lọ́rọ̀ pé ó yí sí ni ọ̀bí kan lóṣù tó lọ ṣé ọ̀rí wọn tán. àwọn kan rówó wọn tún fi tọ́ wọn tún yarí. Allahu akbar. má bọ̀ kí n sọ yín kálẹ̀ kí n tẹ̀lé. Wàyú yẹ sírù tọ̀rí kọ̀hú. Ìrìnsánùmá ìlànà tí ó bí méjèèjì tí ń bímọ ìyá àti bàbá tẹ bá bẹ yí kí ayé ọmọ yóò rọrùn láti gbé òun ní kẹ́rin náà ti dáadáa fọmọ làkejì ọ̀nà ńlá fáwọn ọmọdé yẹn bá bí kíláàsì ayé wọn rọrùn ní gbígbé wọ́n máa bọ́ sí pamari wọ́n pamari tí wọ́n sì máa pàdé àná ọlọ́run wọ́n máa ní lọ́kì wọ́n máa lọ opportunity. Allah. Etí jẹ́ kí ayé ọmọ rọrùn ní gbígbé tí òfin nílera ni kí ìyá àti bàbá ló ṣàánú ọmọ lọ́mọ. ọ̀sánú ọmọ lọ́mọ. lọ́bọ̀. Amara Allahu sayyidana al-Khidiru. Odidi Khidiru àwọn akẹ́pẹ́lẹ́ ànábì ọlọ́run àwọn akẹ́pẹ́lẹ́ ẹni ọlọ́run àmọ́ gbogbo yìí tó bá wò ó jẹ́ odidi ànábì ọlọ́run gbé dìde lọ lè bá Khidiru pé ìmọ̀túnkù lọ́dọ̀ rẹ̀. Khidiru yìí lọ́lúwa wá pa láṣẹ wípé. Àwọn yàgò ní àlìjìdá. Bọ́ ti tó àti bọ́ ti ní mímọ̀ tó bí mo ti kí ọ tó ògiri tó fara ti hù ẹ máa kọ́. Allah. Àṣẹ lọ́lọ́run pa bàbá wa àdùúgbò. àṣẹ ọlọ́run pa. Àyàgò ní àlìjìdá. Ẹ má jẹ́ lé wọn owó ẹ̀kọ́. Wàyàtà jábù Musa alayhi salam. Ànábì Musa sì ń bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ tí ń kọ́ mímọ̀. Ní àdìrú bá ń sọ fún Musa pé olúwa mi ń bá mi sọ̀rọ̀ torí máa wù tí tún nílẹ̀ lè rí ilé ńlá kọ̀lílá. Tó kálukú wa mọ̀ eré tún ní lọ́dọ̀ ẹlòmíì. eré ni lọ́dọ̀ ẹlòmíì. Gbogbo ọmọ tí Musa mọ̀ kò tún rírù yìí rí lọ́dọ̀ àdìrú. Wàyàtà jábù Musa alayhi salam. Nígbà wo lọ́rọ̀ ń bọ̀ sọ̀rọ̀? Ògiri kọ́ ògiri tí wọ́n ọtí lọ́lọ́ nígbà tá a wáyé àyè náà. Ìlú tá a rí nǹkan kan yẹ lọ́dọ̀ àmọ́ ògiri àdìrú ní iṣẹ́ bẹ̀rẹ̀ àmọ́ sí báyìí náà. Lórí dáadáa téèyàn bá ṣe náà lọ́lọ́run ó lè fi jìsí. Káwọn lè tẹ̀lé. Olúwa mi wọ́n sọ báyìí wípé. Àlìjìdá. Olúwa ní ògiri tí mo ní ẹ mọ ẹyẹ. Fakana ligulamayni Yatimayni fil madinati. Àwọn ọmọ òrukàn méjì ni wọ́n lò kiri. Àjẹkọ́lọ́ wọ̀nyí gbàgbé ẹ̀sìn. ọlọ́run yẹn gbàgbé ẹ̀sán. Ọlọ́run yìí gbójú kó ń bire. kèé gbójú kúrò bí rẹ. Ibi ṣe ń dábàá fáyọ ní bàbá rẹ̀ ló ṣe kalẹ̀. Allah. Yatimayni fil madinati. Ọbẹ̀ lẹ́hàrẹ̀ bàbá wọn náà àwọn tó tún àdúgbò ṣe ní bàbá rẹ̀ wà. Yatimayni fil madinati. Ọlọ́run wá rí pìtì fún Khidiru pé ògiri tí mo ní ẹ mọ̀ yẹn tí Musa ń béèrè pé kó làwọn ti mọ̀ ọ́ àwọn ọmọkùnrin méjì kan ni wọ́n lò kiri. Fakana tatawo kanzu lahuma. Ògiri wọn bọ̀rọ̀ wó bẹ́ẹ̀. Torí àṣírí èmi Ọlọ́run bẹ lábẹ́ ògiri wọn. Ọlá bẹ́ẹ̀ ẹ̀mí ń bẹ́ẹ̀ owó ń bẹ́ẹ̀ ìbùkún ń bẹ́ẹ̀ àdìgá ń bẹ́ẹ̀. Wakana abuhuma salihan. Àwọn méjèèjì ni bàbá wọn sì ti kú. Àmẹ́mi rẹ ni àmẹ́mi Ọlọ́run ó sàn ọmọ rẹ̀ lẹ́sẹ̀. Àdìrú àti Musa ẹ̀ mọ ẹ̀bẹ̀ kí lè. ẹ má bẹ̀rù. Àjẹpẹ́ bí òbí bá ṣiṣẹ́ dáadáa sọ́mọ làkejì
sọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà dé yẹn. bí òbí bá ṣe dáadáa sọmọ ọlọ́mọ ọmọ tiẹ̀ náà ó jẹ́ yàn. ọlọ́mọsá ìjọ ọmọ yóò lálùbáríkà. ọlọ́njẹ́ ọmọ yóò lálùbáríkà. ọlọ́run jẹ́ kí ẹ̀mí ọmọ tá a wá kó yìí ogun. ọmọ yóò lọ́njẹ́ mi rẹ̀ ogun. ọlọ́run Ànábì wa Muhammad. ọlọ́run Ànábì wa Muhammad. àlè sọ́tà. àlè sọ́tà. ọmọ fọlọ́ kúlẹ̀ yìí. kí kálukú náà sì fẹ́ lọ àlùbáríkà tọrọ fún mi. bẹ́ẹ̀ni. a máa jẹ́ kí ni ọlọ́run ó dùn. ìyá Mùsùlùmí rẹ̀ dà. àwọn dà. àmọ́ ẹlẹ́ àwa ni bóun ló ti máa fẹsẹ̀ jájọ́ báyìí. pé ọkọ rẹ̀ sì mọ jọjọ. La ilaha illallah. Allah. La ilaha illallah. Muhammadur Rasul.